and wọ́n fẹ́ ju ẹ̀sùn ní ibú owó kí wọ́n máa yí sọ̀tún yí sósì nìyà and that's all. ẹ tí ẹ fi bọ̀bọ̀ ìsílẹ̀ sórí tó bá ti lè sọ opportunity inú má jẹ́ kí rí ẹ ní sàkání ọ̀dọ̀ tèmi mọ́ o ṣé o gbọ́ bá ń bọ̀ torí ọmọ Fọlákẹ́mi tó ń sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ àkúkú mọ̀rú àrà tó ń dá níbi tó wà àmọ̀rú àrà tó ń dá níbi tó wà náà. ok ká sọ pé wà á tiẹ̀ ká sọ pé ẹjọ́ ríra ń sìn tó fojú kan tó bá fẹ́ máa gapá mẹ́ tó fẹ́ máa halẹ̀ mẹ́ wà á dẹ̀ fún ní 5 million naira àwọn fámìlì ẹ̀ gangan òṣìṣẹ́ kan 500,000 rí náà. ẹ ti ṣe campaign tán. coward. mo fẹ́ mọ̀ bí ẹ ti campaign tán kó má dà yín pé mo interrupt yín ẹ ti mọ̀ mi látà tó dé ni nǹkan tí mo bá sọ mi ò ní yí padà o. I have said what I have to say and I am not changing my mind about it. jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tọ́rẹ́ mi bá ti di ọba èmi náà ti dọ̀rẹ́ ọba nìyẹn. tó bá fẹ́ wọ mọ́tò ọba wàá join me. wọ́n ti bí agídí mẹ́ kí n máa báyà sọ̀rọ̀ kó má gbọ́rọ̀ mi ò lè bẹ̀ mi ò lè tẹ̀lé ẹ mọ́. ẹ máa lọ honestly máa tẹ̀lé bọ̀ tẹ̀lé mi ò lè tẹ̀lé mọ́ báwo mo ṣe máa tẹ̀lé ok jẹ́ kí n tiẹ̀ tó bẹ́ẹ̀ sọ nǹkan kan o mọ́. Fọlákẹ́mi ẹ̀ka ń gbọ́ kí ló rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ kí ni Mr. Festus ṣe fún ẹ tó fi dọ̀tí sí lójú. èmi ṣé tí wọ́n sọ fún yín nù èmi ò dọ̀tí sí wọn lójú o Mr. Festus ń parọ́ àǹtí mi wọn sì bẹ̀rù Ọlọ́run kan tọrọ astagfirullah takunla ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá à ń ṣe yìí kí o ti ẹ̀rù ọjọ́ àti sùn èmi mo dọ̀tí sí wọn lójú yìí ń dọ̀tí o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo bá ń gbọ́ tí lọ tí mò ń gbọ́ tí bọ̀ ó lójú tó tí mo fi ń wò mí láti bíjọ́ mélòó kan èmi ò tiẹ̀ kọ́kọ́ ṣàkíyèsí ṣebí jẹ́jẹ́ ni mo sá fún wọn lọ́tí pé kí n rè gbé pọ̀ mọ́ wa o wọ́n kàn mú mi wọ́n kàn san mí di ni wáyé gbogbo àwọn tó wà sọ́ọ̀bù kàn péjú sí yẹn ni ó wọ́wọ́ embarrassment wọ́n ní kí n yíjú sí wọn kí n sọ̀rọ̀ pé kí ló tẹ́ ẹ̀sán mi dì wọ́n kàn fọwọ́ kó mi lélẹ̀ òkè ni ìyún ló bí mi ní mo ṣe ní kí n mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé kò sì ṣe bẹ́ẹ̀ mi ṣe fẹ́ sọ̀rọ̀ tí ní fọwọ́ sọ̀rọ̀ ọwọ́ mi wá yí ọtí wá dórí tébù náà wá lè mi dọ̀tí sàn lójú. ṣé ò ya wèrè kí ló pàtàkì lára ẹ̀ gan kí ló pàtàkì lẹ́yìn ẹ̀ gan tó ń rú ká. èyí ò sọ fún mi kí nǹkan tẹ́ fẹ́ wá fèmí ṣe lélẹ̀ o ijó ni ẹni kí n mọ jókòó sàn kan lẹ́sẹ̀ kí n mọ̀ ṣe gbá kankan mọ̀ fọwọ́ mú mi bì mò ń mú mọ́ra mọ́ mi sì jòyè mi pé ara wa yìí áńgẹ́lì ni ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo àwa tá a wà láyé a sì gbọ́dọ̀ lò dáadáa ni gẹ́gẹ́ bí image of God ìnèmí wá rò pé nígbà tí wọ́n wá ń jẹ́ kẹ́rù àwọn òyìn kan mọ́ fọ́ jẹ́ ńlá ìmí inú wọn báyìí ó sorí bíi pàdé kòkó ni tẹ́tẹ́ pé orí ẹlòmíì sanra torí bíi títí pọ̀ lẹ́kọ̀ọ́ ni ó tiẹ̀ tó Mr. Festus tó ṣe yín jóná tẹ́ pé tó bá sọ̀rọ̀ báyìí ni wọ́n mọ́ bùtì ni mo á ní àbò lè mí gò tiẹ̀ ṣe rí lára àwọn kan tẹ́lẹ̀. ṣé o fẹ́ tó ṣùkú ni ṣé o fẹ́ lówó ìlọ́wọ́ ni kí ló ń ṣe ẹ́ orú ẹ̀dá wo ni ẹ́ ṣé o ti rí ibi tí mo ti ń rówó tí mò ń fún ẹ ibi tí mo ti ń rówó olé tó ń sùn ibi tí mo ti ń rówó olé tó fi ń jẹun òun ló sọ pé kò dáa yé o èmi máa wá káàkiri wọ́n fọwọ́ sí mi lára màá wá rí owó yẹn màá wá gbé fún ìwọ wàá lò ó wò ó ti gba ṣọ́ọ̀bù ọmọ yíbò gan ló gbà láì ní làákàyè. ṣe rí ibi tá a bọ́rọ̀ dé èmi gan tẹ́lẹ̀ náà ìhèrò oorun sùn nígbà bá wọlé láago 12 alẹ́ tá a tún ti jí láago 4 àárọ̀ ta ló ń ṣe pẹpẹ súùpù kan kò fi taratara kì í ṣe pé mo jọ̀lẹ̀ àmọ́ kò mọ́ mi lá tó bá sì jẹ́ pé kí n tún mọ wo gbogbo stressful eléyìí kí n tún á mọ lọ sí aṣẹ́wó ìní lè ṣe bóyá kí n padà lé Ọlọ́run ó yọ mi tí n bá sì padà lé náà kẹ́ ẹ fún mi lówó Android tí mo béèrè kí n ra fóònù kí n mọ̀ lọ. Android kọ́ Android 1000 ni mi rò parẹ́ ìyá. Kò tiẹ̀ burú tẹ̀ bá ra Android fún mi ẹ ṣàrò tìyá wa ẹ rà tọ́nà sọ́bẹ̀ fún mi ẹ rà kan fún mi kí sátì ẹ̀ mọ́ fi rí i pé. tọ́nà sọ́bẹ̀ kọ́ tọ́nà sámọ́là ni fóònù kankan ò lè rí o kàn ń já sọ́wọ́ nù ni wọ́n ló mọ bá ṣe wẹ̀ lọ́wọ́ ẹni tó ra Android fóònù fún ẹ èmi ó dà tọ́nà sí mango gan mi lè rà fún ẹ aláìní làkàyè ó pò mí. àǹtí mi ẹ ti fi sentimental sí o tí yín náà mo sì ń sọ o ọlọ́mọdé àrí ogun ilé jó o lè já o kólúwa rẹ̀ mọ́tì ẹ̀ lóun ṣeré lọ bí odò pé bóyá olúwa rẹ̀ wá kó odò ṣebí yóò rí nǹkan kan fi pè inú odò náà pé àǹtí mi ẹ tètè mọ́ ọbọ̀ kólú odò tó gbé ń lọ o àbí kẹjà tó jẹ olúwa rẹ̀ o mo mọ tí mò ń sọ tí yín náà mò ń ṣe wọlé ìwò tí kankan bá ṣe mí tí wọn bá rí yín pè lórí fóònù àbí tèmi gógó bá rí yín pè ń gbà sọ̀rọ̀ mọ́ mi ó bínú lọ́rùn tó wọ́n bínú o. olú odò kọ olú rẹ ni. Daddy, ara nǹkan tí mò ń sọ lélẹ́yìí o
èmi mú dẹ̀ fà. Ṣé tàǹtí yóò máa gbé lọ báyìí? Ó ti tó báyìí. Tẹ́nìkan kan ò ní gbé. Òkun ò ní hó ruru, káwà ruru. Bọ́mọdé méjì bá sì ń gégi ń gbó, àwọn àgbà ni ó mọ ibi tó fẹ́ wó sí. Sórí bọ́mọ bá sọ sí ni lẹ́nu tó buyọ̀ sí. Tí sùọ̀ bá ṣe pọ́nlá, iyọ̀ gan ò ní ṣe é tu dànù o. Bámbọ̀. Wò n tó wà nílẹ̀ yìí a máa ń kọ orin kan nínú Ifá. Wọ́n ní ẹ máa pọ̀ pẹ̀lẹ́lẹ́kẹ́, ẹ máa pè Ifá lọ́lẹ̀, ẹ máa pọ̀ pẹ̀lẹ́lẹ́kẹ́ o, ẹ máa pè Ifá lọ́lẹ̀, sóhun tó ṣẹlẹ̀ ní Ifá wí. Bámbọ̀ tó bá kọjú sí ẹ kọ́ta, tó bá kọ ẹ̀yìn sí ẹ kọ́ta, sóhun tó bá wá ti kọ ẹ̀gbẹ́ sí ọ tún èrò ara rẹ̀ ro. Ọgbọ́n tá a fi kọ́lé tó ró gẹ́gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunrun ọbẹ̀ lásùn falala o. Ronú ẹ̀ wò. Just that. Hey. You move it this way. One to the right. One to the left. One to the right. One to the right. Yeah. Form of exercise, you know. Yeah. No. Yeah. Like that. Yeah. Face me properly. Yeah. Can I get to hear my baby's voice? I'm right here. Ibemowa. Mo mommy. Uncle daddy. Okay. One question again. Shake her bet. Ọkùnrin ló máa fi bí. Obìnrin ni. Alọ́kùnrin ni sẹ́. Obìnrin ni. Ọkùnrin ni. It's a girl. You want us to have a bet? Okay. Okay. Tó bá jẹ́ pé ọkùnrin ni, which means I won. Tó bá jẹ́ pé obìnrin ni, what am I gonna give you? I'll only 10% in the salary. It's only 10%. 20%. 30%. 100%. Uh-uh. It's not 1 month. Just remember I'll manage. You Also, you'll be manage. taking care of the bills for that 1 month, right? No. Wait, You save before. Ishano. No. And all those things. No. You'll be doing everything. Me, I'll just be having fun with my baby. So it means that if it's Baby vice versa, girl. you're going to give me 100% of your salary, right? No, I give you 50%. Oh, look at you. That's what women do. Hey, shit, you don't want me to. Look at you. Come on. Ẹ bá sọ ohun tó ṣe yín ó kà lé mọ̀gàn tó yẹ ká ṣe sí. Ẹ sọ ohun tó ṣe yín. Ẹ sọ ohun tó ṣe yín ká lè mọ̀gàn. Kí ló ṣe ọ́? Kí ló ṣẹlẹ̀? Dọ́tún. Daddy. Ìyá mi, Ẹ káàsán. ẹ kújọ́ mẹ́ta. Yes, sir. Ṣàlàáfíà ni. A dúpẹ́. Láti ẹjọ́ yìí, Bẹ́ẹ̀ni. ibo ló lọ? Mo travel ni mo lọ ṣiṣẹ́ lọ́dọ̀ àǹtí mi. Bẹ́ẹ̀ni. Àǹtí rẹ̀ ṣe inú ìlú ìlú ń gbé. Rárá. Ìlú mi ni. Daddy, Bámbọ̀ ńkọ́? Bámbọ̀, mo ti rí Bámbọ̀ nísìn. Wọ́n ti tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan. Torí èmi gangan ò gbélé. N ò gbélé bí ìjẹta mọ́sẹ̀ tó ti travelling kan dé. Àìgbélé mi ń ni ò jẹ́ káríra. Mo ti ẹ̀ gbọ́ pé wọ́n lọ́wọ́ á wò mí nílé ní ẹnujọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n mi ò sí nílé. N dẹ̀ tí ìpadà rí láti ìgbà náà. Tèmi ò gbé báyìí. Tèmi ò gbé ẹ̀yin dádì tẹ̀sí mọ́ ti fà sọ pé kò gbọ́dọ̀ lóbìnrin mi pé mi ló gbọ́dọ̀ fẹ́. Kò lóbìnrin. Kò sí bí ó ṣe lóbìnrin tírú èmi ò ní mọ̀. Ṣùgbọ́n èmi gangan ni èmi ò gbélé. Ṣó ti yọ? Èmi gangan ò gbélé rárá. Ká lọ ọ̀sẹ̀ kan, ká lọ ọ̀sẹ̀ méjì ká dé ni. Tí ò jẹ́ ká ríra wa déédéé nù. Kí
ṣé pé Bámbọ̀ ti ṣègbéyàwó. irọ́ o ìgbéyàwó bò ó kódà tó bá mọ̀ pé mo wà nílé báyìí yóò ti wá mi wá. Dádì ẹ mọ̀ parọ́ fún mi ṣé Bámbọ̀ ti bímọ. mo ní èèyàn ò tí ì níyàwó oníṣó ti bímọ sọmọ ó fò bá ni. ọmọbìnrin yìí fi ọkàn ara rẹ balẹ̀ o fọkàn ara rẹ balẹ̀ o. ẹ mọ nǹkan. mo mọ tó ń rò alábíàmọ lèmi náà ṣùgbọ́n fọkàn ara rẹ balẹ̀ gbà pé nǹkan kan ò ṣẹlẹ̀ sọ́kọ ẹ̀. ibo wà ní àdírẹ́sì Bámbọ̀ bóyá mo lè wá lọ torí mo débi tó ń gbé tẹ́lẹ̀ wọ́n ló ti kókó ọbẹ̀. ó ti kókó mi tó ń gbé tẹ́lẹ̀. Dádì ẹ mọ̀ ẹ. ṣé bóun ló máa wá bí ní ilé wọn ṣé mi yóò tún máa wà lọ́lé ni bó o ṣe ń sọ ilé mi náà tẹ̀ mú mọ̀ pé ó ti kú omi tó wà tẹ́lẹ̀ ṣùgbọ́n bó ti wàá kú òun bẹ̀ bó bá bọ́ sínú ilé mi ṣe bí tó pọ̀ dandan jù náà ní kásá ríra ṣùgbọ́n máa wulẹ̀ dára rẹ̀ rà mọ́ tí fádọ̀ tó bá ti dé n ó pè pé kó wá bá òun tiẹ̀ lé sálẹ̀ kò ní sáláì mọ ibi tí ó ń gbé sọmọ pé ọ̀rẹ́ ẹ̀ ni so ti yẹ o n ó sì wọ́n kàn la nọ́mbà fóònù rẹ ń kọ́ fún mi ní nọ́mbà fóònù rẹ. ẹ̀yin tí ní fóònù níbi tẹ́ lè pè mí sí. o tí ní fóònù. bẹ́ẹ̀ ni èmi ní ń wà ni. èèyàn dà wá lọ́wọ́. ẹ mọ nǹkan dáàdì wa ẹ dákun ẹ fún mi ní nọ́mbà Bámbọ̀ kẹ́ ẹ bá ń kọ́ bì kan kémi pè fúnra mi á lè sọ̀rọ̀ lórí fóònù. orí kan nọ́mbà mi ti kú fóònù mi ti kú àìrí náà lò tó nǹkan níbí. ẹ jẹ́ ń wò. fóònù ti kú wọn àparọ́ fún ẹbí ṣé n ó tó máa tàn ọ́ jẹ ṣáájú mi ó tó máa tàn ọ́ jẹ ni. mo fẹ́ tẹ̀ wò ni. ẹ kò ní kò tíná ti kú lórí ẹ. mo ti gbọ́. ọ̀dà ẹ sá ní o tí. rárá ẹ ṣeun dáàdì wa o ẹ ṣeun ẹ wo ìtú padà wá. kí lẹ sọ fún. kí ni bá sọ fún. ẹ bá sọ tọrọ fún. kí n sọ tọrọ fún kì í lọ́jìnà wọ́ dádì. jẹ́ ń pè é kọ́ ṣàlàyé fún ibo lè dókòó ẹ̀gbẹ́ sọ lè dókòó ẹ̀gbẹ́ ni. Olúwa ilé ayé yìí máa le o. hello chief. hello chief. fádà èrò àgbáwo. ẹ kú ìnáwó ni èrè púpọ̀ là á jẹ ń bẹ̀. kí ló ń ṣẹlẹ̀ àwa ti dé rẹ́gísírì àbó ò ní wá síbi ìgbéyàwó àwọn ọmọ ẹni. chief ẹ dákun ẹ wo làlórí méjì ló wà ṣé ẹ rí wọ́n gbé ẹnìkan wá bá mi ní ìsìn tó ṣe pé ó ń rọbí lọ́wọ́lọ́wọ́ láti bí ìjẹrin náà ló ti ń rọbí wọ́n dẹ̀ sì nígbàgbọ́ lórí pé tó bá ti dọ́dọ̀ mi yóò bí wẹ́rẹ́ mo kọ́kọ́ ń ṣiṣẹ́ lórí ìyún lọ́wọ́ ṣé ẹ rí kódà mo ti múra mo ti wọṣọ pé mò ń bọ̀ wá bá yín ṣé irú òní ni wọ́n wà mí tìlẹ́gbẹ̀ẹ́ yín ni. lọ́rọ̀ kan ṣá ò lè wálé ní nìyẹn o. mo dé tán báyìí kò burú. mọ́tò tí ó gbé mi ti wà níwájú ta bàbá yín nìsín ẹ ṣé. ó yá jẹ́ ká bọ́lẹ̀. irú ìyẹn wo ni chief pè mí náà ṣùgbọ́n ẹjọ́ chief kọ́ chief òkúkú mọ nǹkan kan tiẹ̀ bí chief ọ̀bọ̀ wa mọ nǹkan kan èmi tèmi mọ nǹkan kan kémi náà sì tún kó aṣọ wọrùn kí ni mò ń lọ jókòó níbi tí wọ́n ti ṣerú ìgbéyàwó òun nígbà tó rí mi ò burú tí mo sì mọ tí tó wà nílẹ̀ tí mo mọ tó wà nílẹ̀ Elédùmarè ò ní jẹ́ nílùú ẹ̀ Elédùmarè ò ní jẹ́ nílùú ẹ̀. Now, you may kiss your bride. Bẹ́ẹ̀ yẹn fọwọ́ lé bàrà àdí ni gbọ́wọ́ lé dì í gbọ́wọ́ lé dì í What God has joined together,
let no man put us under. Oh, this is that day of joy. That day of joy, Bambo. That day of joy. Ẹ bá mi tọ́jú Bambo yẹn. Èdè lọ́jọ́ ayọ̀ rẹ̀. Ọkọ ìyàwó lọ́jọ́ ayọ̀ rẹ̀. Lọ́jọ́ ayọ̀ rẹ̀. Oh yeah. Èdè lọ́jọ́ ayọ̀ rẹ̀. Lọ́jọ́ ayọ̀ rẹ̀. Lọ́jọ́ ayọ̀ rẹ̀. Oh, ẹ mú ìyàwó fọ́kọ rẹ̀ o. Bàbá ìyàwó, ẹ mú ìyàwó fọ́kọ rẹ̀ o. Ẹ mú ìyàwó fọ́kọ rẹ̀ o. Kẹsàn-án sílẹ̀ dánmọ́. Bàbá ìyàwó, ẹ mú ìyàwó fọ́kọ rẹ̀ o. Màmá ìyàwó fọwọ́ sí. Ẹ mú ìyàwó fọ́kọ. Bàbá ọkọ fọwọ́ sí, wọ́n fẹsẹ̀ sí. Ẹ mú ìyàwó fọ́kọ rẹ̀ o. Wọ́n fi gbogbo ara sí o. Kẹsàn-án sílẹ̀ dánmọ́. Màmá ìyàwó náà sọ wípé ẹ bá mi kí bàbá wọn kọ́. Màmá ọkọ wọn ní bí mo ṣe ní ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi o. Bí mo ṣe ní ṣọmọ gẹ́gẹ́ tèmi yé mi. Dádì wà pẹ́ láyé bàbá ọkọ dádì yé wà jẹ́ wọn mọ́ ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ ọmọ lójú akọ́lá pàgó sẹ́nu tírélà. Màmá ìyàwó ọkọ ìyàwó sẹ́ ìwọ lẹ́ni táyé ti rò wípé kan lè dá nǹkan rẹ̀ ṣe bá bọ̀ ṣùgbọ́n orí àánú rẹ̀ gbà Olúọ̀run ló ń bá ẹ ṣe àwa bá ẹ gbé gbà ọ̀pẹ o yẹ́yẹ́yẹ́ àbá ẹ gbé gbà ọ̀pẹ yẹ́yẹ́yẹ́ àbá ẹ gbé gbà ọ̀pẹ o yẹ́yẹ́yẹ́ nítorí pé ọkọ ìyàwó ìbànújẹ́ ìgbà kan ọkọ ìyàwó yáyáyá àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọba tí yóò pè tó ń jẹ́ ìyàwó èdè àṣewẹ́rẹ́ níṣẹ́ Olúwa ọkọ ìyàwó má gbàgbé mi o ọba tí yóò pè tó ń jẹ́. ẹ fara yín mọ́ra ẹ fara yín mọ́ra ìyàwó fẹ́ lọ́kọ rẹ̀ ẹ fara yín mọ́ra ẹ fara yín mọ́ra ẹ fara yín mọ́ra ìyàwó fẹ́ lọ́kọ rẹ̀ ẹ fara yín mọ́ra. ẹ bá mi kí bàbá ìyàwó wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí wọ́n fi gbogbo ara sí kọ́kọ́ ìyàwó máa mú ìyàwó ẹ̀ lọ. ẹ fara yín mọ́ra o ẹ fara yín mama ìyàwó ìyàwó fẹ́ lọ́kọ rẹ̀ ẹ fara yín mọ́ra. ẹ bá mi kí bàbá ọkọ àràbà ṣoṣà ní bàbá ènìyàn bálabà ní bàbá bàbá ti fọwọ́ sí ojàre. ẹ fara yín mọ́ra o ẹ fara yín mọ́ra o ìyàwó fẹ́ lọ́kọ rẹ̀ ẹ fara yín mọ́ra. Màmá méjì ló sọ wípé ọmọ làwọn bá rọ̀ dé o. Èèyàn pàtàkì tó ń bẹ̀rẹ̀ àwọn ìjọ. Ẹ bá mi kí màmá ọkọ. Màmá ọkọ. Má mi tọ́jú rọ̀kọ̀rin àwọn bàbá rọ̀kọ̀rin ni. Ẹ̀yin nàdágbádá bí ẹni jogún. Bàbá bá ń bọ̀ yé ni kò máa pè ẹ́. Ọmọ ṣoṣo pàbìtì pàbìtì. Àgbà tí ò pàbìtì mo ṣe bójú lónìí. Bàbá ìyàwó yẹn ni kò máa pè ó. Fáyẹmí èèyàn pàtàkì tó ní bẹ́ẹ̀ láwùjọ dárí àríbàbá wa ojú ò ti wá bàbá ìyàwó àríbàbá wa ojú ò ti wá o ẹ bá mi tọ́jú ọkọ ìyàwó bá mi tọ́jú bàbá Patmos ní àtàtà yìí ọlọ́lá ọkọ ìyàwó ìṣá ìjó tó jó yẹn wò mí gan ìjó tó jó yẹn wò mí yan kejì yẹn ń pè é o àbítí bébí gangan black and shine black and body black and proud black and beauty oreke lẹ́wà oreke lẹ́wà Yorùbá mi tọ́jú bá ń bọ̀ yán oreke lẹ́wà oreke ọ̀yà ọ̀ọ́lá wọn kejì yẹn ni wọ́n máa pè ọ́ Yorùbá mi tọ́jú wọn ká oreke lẹ́wà. Aso man looking sexy on jare oh ya yere won le ko jojo oh no la ye ni go gege baba ye go pe oh no la ye mo ba lo ni oni ye mas ye oh yeah ansom baba baba ore kele wa ansom baba ye ni ye pa a pretty baby, a pretty baby, a pretty baby, a pretty baby, oh, regular, a pretty baby.
ọkọ ẹ̀ ti bá lọ́la wà á máa wí pé ẹ bá mi gbóṣù bàbá ọkọ mi o ọkọ lóríire tó fún mi lóyún. Come on. Mi ò mọ̀ pé wọn náà jó rárá. Ọkọ̀ òrórèké lẹ́wà gangan. Ọlọ́láyé ò pè é o ènìyàn gbọ́dọ̀ yí pẹ̀lú mọ̀ gangan. Bóyá dáńsì wéyàn sọ̀rọ̀ ọkọ̀ ìyàwó. Fàyà rẹ̀ mọ́ra o ẹ̀ máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan. Ó gbé bọ́dọ̀.